káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ń rí wa, ẹ subscribe, kẹ́ tẹ notification button, kẹ́ lè máa láǹfààní láti jẹ̀gbádùn gbogbo bó ṣe ń lọ. Ìròyìn káàkiri àgbáláyé, ìròyìn òṣèlú àti bó ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ká má fọ̀pá pọ̀ lọ́pọ̀lọpọ̀ péjọ. Ẹ farabalẹ̀ kẹ́ bá wo àwọn fídíò sí. Ẹ jẹ́ ká sojú abẹ́ǹkó. Ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi. Mo sọ fún yín pé oríṣiríṣi àṣírí ló máa tú. Àṣírí wọn ti tú, àwọn fúnra wọn ni wọ́n ń tú àṣírí ara wọn. Ó yá símọ́ bí wá gbọ́. Russia accuses President Emmanuel Macron and France of sponsoring terror in Africa. Russia has accused France of supporting terrorist groups operating in parts of Africa, further escalating tensions between the two countries over their influence on the continent. Moscow claimed that Paris has played a destabilizing role in several African nations, though France has consistently denied such allegations. The accusation comes amid growing geopolitical rivalry as both countries seek to strengthen their diplomatic, security, and economic ties with African governments. Torí àṣírí bó ṣe tú, Russia wọ́n tú àṣírí France. Àṣé àwọn náà ni gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ o, gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ o, mo ní bí Áfíríkà ṣe dà yìí, gbogbo wọn náà lọ́wọ́ ń bẹ. So Macron, president France, ó wà lára àwọn tó ń sponsor allegedly. Putin ló sọ fídíò máa tẹ̀lé òmùbọ̀ o. Wọ́n jẹ́ kó yé wa wípé ó wà lára àwọn tó sponsor terrorism ní Africa. Of course, Nigeria part of it now. Torí kíni? Torí wọ́n fẹ́ wá kó mineral resources wa. Wọ́n fẹ́ wá kó wa ní nǹkan, wọ́n tún pa wá lé lórí. Àbí kọ́ lọ́hùn wipe Africa nítorí ó dẹ̀ pé àlọ́pọ̀lọ́ mọ́. Tẹ̀lé mi wá gbọ́rọ̀. And moving on to our next story, Russia is a key security ally of many African nations, especially the ones in the Sahel. Now, it has made a big accusation against the ex-colonial ruler France. Moscow has accused French President Emmanuel Macron of teaming up with terrorists to destabilize Africa. The Russian intelligence has released a whole statement targeting Macron. Moscow has accused Paris of preparing neo-colonial coups to destabilize the African continent. The statement said, and I quote, Emmanuel Macron's administration is feverishly seeking opportunities for political revenge in Africa. Whether inspired by the American operation to capture Venezuelan President Nicolas Maduro, or imagining himself as the arbiter of the fate of African peoples, Macron has authorized his special services to launch a plan to eliminate undesirable leaders in Africa. Russia also said that France was getting help from the Ukrainian regime. Moscow accused Kiev of providing the local terror groups in Africa with drones and instructors. The Russian intelligence said that Macron's alleged moves were driven by the losses that France was facing in Africa. And moving on to our next... ṣé ń gbáyé? Ṣé rí bó yẹn tú àṣírí ara wọn? Ṣé rí bó ṣe ń tú àṣírí ara wọn? Okay, tí mo bá wá sọ wípé bó bá ń pè nǹkan ní àṣírí secret Nigeria as a country, òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn wo gan-an ni Nigeria belongs to them, tó ń control Nigeria? Ìwọ àtèmi ò mọ̀. Inú òkùnkùn ní Nigeria citizen wà. Àmọ́ kankan nípa Nigeria, àkànjẹ́jì Nigerians ni. Bóyá wọ́n ti tà wá, bóyá wọ́n ti kà wá, bóyá wọ́n ti pín wá sí gbogbo àwọn country kankan, we don't even know. Àkànṣá ń jẹ́ Nigeria citizen náà ní both home and abroad. Àṣírí ló kúnnú Nigeria. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn mi ẹ wá. Kó tó sọ wípé bíyà irọ́ ni. Ṣé mọ̀ wípé mo ṣe fídíò kan lánàá lórí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ní South Africa, ní South ilẹ̀. Because kò make sense. Báwo ni Africa ṣe máa gbógun ti Africa ẹgbẹ́ wọn? Wọ́n lé Africa ẹgbẹ́ wọn kúrò nínú Africa country. Tí àwọn ìjọba America, Europe, Asia, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn ń deport àwọn Africa, àní wọ́n ṣe kí ni? Àní racist ni wọ́n like àwọn foreigners ni. Kí ló rí sọ sí Africa tó lé Africa ẹgbẹ́ kúrò ní inú Africa continent? The same Africa continent ìtajọ wà.
ẹ wá ní kò sí ọkọ̀ lọ́wọ́ àwọn western world ni mo dẹ̀ sọ briefly bẹ́ẹ̀ mo níbẹ̀ ni pé mo ń sẹ́ǹsì ọwọ́ western world nù kí ni wọ́n fẹ́ kí Africa kó unite rárá because unity Africa ogun ni fún àwọn western world àwa náà fi jẹ́ nǹkan tó ń jẹ́ láìsí Africa àṣírí wọn máa tún gbú báyìí ni ṣẹ́rí ibi tabára wa kò dẹ̀ wá ṣẹ̀bi wọn náà ṣẹ́bi wọn wá ni ní ọdún tá a wà ní 2026 yìí kí àwọn African leaders wa àti elders wa kọ́ má lè wá ọ̀nà bí wọ́n ṣe máa mú orí bọ́ lábẹ́ àwọn western leaders tó sì jẹ́ sí wípé everything tí western leaders bá fẹ́ òun náà yìí ṣe ní Africa ẹ̀dẹ̀ ni wọ́n ti fún wa ní freedom wọ́n ti fún wa ní independence náà wọ́n gbégbá bòmíì ní slavery yẹn sì ń ṣẹlẹ̀ ṣé kìí ṣe wípé èpè ti wà láfíríkà báyìí ṣé kìí ṣe wípé àwọn Áfíríkà a kò wálé ayé asán a ní nǹkan tó ní agbára tí àwọn western world tí wọ́n fẹ́ wá kó tí wọ́n fi ń build gbogbo materials tí Áfíríkà fẹ́ para wọn lé lórí tó ń torí ẹ̀ lọ ṣògùn owó tó ń torí ẹ̀ tàdé olóró tí wọ́n torí ẹ̀ tán lè pàyàwó tán lè pọkọ tán lè pọmọ ara wọn ẹbí wọn láti gain materials bíi phone latest iPhone bíi laptop bíi latest TV bíi motor bíi every materials pátápátá Áfíríkà fẹ́ ṣe èrè wọn ọmọ nǹkan táwọn lè ṣe torí kán rówó tán fi lọ rà yet gbogbo nǹkan tán fi ń build kìíní yẹn inú Áfíríkà ló wà inú Áfíríkà náà ti wá kó tó já sí wípé tí a bá fún wọn ní àyè àwọn western world láti wá kó àwọn gbogbo kìíní yẹn gbogbo nǹkan tó ń build yẹn wọn ò lè build ẹjọ́ what does it take African leaders láti sọ wípé iṣẹ́ tẹ́ fi wá ń kó ẹ kúkú máa build àwọn kìíní kẹ́ ẹ máa mú nínú bẹ̀ kẹ́ ẹ dẹ̀ máa fi build ẹ̀ so that African àwa náà à á lè lẹ̀ látara wọn for so many after a few years à á lè máa build àwọn nǹkan díẹ̀ Africa máa develop but western world àwọn ò fẹ́ àwa mọ̀ wípé àwọn ò fẹ́ ìjọ ó yẹ káwa náà ká máa pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n jáwòrà ká dẹ̀ máa wá wo Macron ní best pàdípàdí bàbá Tinubu o president Nàìjíríà o ṣé òun kọ́ là ń gbọ́ wípé òun ó wà lára àwọn tó sponsor terrorism ní the whole of Africa ṣe bí ẹni bó ṣe wúṣẹ ẹsẹ̀ ní gbogbo àwọn Burkina Faso gbogbo àwọn area abẹ̀yẹn tí wọ́n lé wọn dànù tán ni wọn ò gbúdọ̀ rí wọn mọ́ anything solid minerals wọn ò gbúdọ̀ rí France kó ní ẹ̀bẹ̀ mọ́ láyé àti láéláé ṣùgbọ́n ṣe ládédé gbọ́ wípé àwọn Faransé the same Macron wọ́n ti kó àwọn ẹrú àtẹrù wọ́n ti sọ̀kalẹ̀ sí another part of Nigeria doing what ṣẹ̀ráyé wa oníkálukú àti Moscow àti Putin o àti gbogbo wọn Macron o everybody wọn nítorí nǹkan tó fẹ́ gẹ̀ẹ́nì lọ́dọ̀ àwọn Áfíríkà torí láìsí àwa kò lè sí àwọn ò lè ṣe rí wọn tó ń tú àṣírí ara wọn báyìí o ṣé ti rí ibi tá a bára wa ṣẹ́jọ́ wọn ni àbí ẹjọ́ àwọn leaders wa ó ní láti mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ má kò jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ kidnapping nìkan ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí rere ti rún gan ni tó bá jẹ́ wípé ọ̀rọ̀ kidnapping nìkan ló fẹ́ máa gbọ́ you can continue but mo believe wípé you need to know many things yàtọ̀ fún ọ̀rọ̀ kidnapping kí ló fa kidnapping àwọn wo gan-an wà brain behind it kì í ṣe àwọn northerner nìkan ni wọ́n sponsor terrorism àwọn western leaders wà lára wọn because of their selfish gain àwọn political leaders wa gbogbo wa both the northern part and the southern part gbogbo wọn ni wọ́n wà aware but wọ́n ríro because àwọn rí owó títí wọ́n gbà ibi àwọn àti immediate family wọn àwọn jẹ́ jíìn nínú ìgò àwa kan wà ṣá ọlọ́run má jà wà ṣá ọ̀rọ̀ yìí ti dojúrú ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ tẹ̀lé mi fún next. President Tinubu, you have to revise your policies. If not, they are going to destroy the nation, and it will also destroy the government. So your political and economic policies, you have to review them. You have to ask people who know better and don't depend on this sycophants. Allah should read them. This is the only thing tí wọ́n mọ̀ ṣe láyé wọn. This is the only thing tí a máa ń gbọ́ kò sí ìròyìn kankan tó jẹ́ ìròyìn oríire tó ń jáde láti north. Ìròyìn burúkú ni. Ní ìlú tó lọ́ba tó níjòyè. Ìgbà tó jẹ́ wípé ẹ̀rù gan ti ẹ̀ ń ba President Bola Ahmed Tinubu láti arrest Gumi. The same Gumi la máa rí ní àwọn occasion káàkiri tá máa rí army general tó máa ṣe ṣọ́ǹsà tó máa kúrú tó máa ga tó máa sọ di ẹni yẹ ní ẹyẹ ẹgbẹ́ bàbá Tinubu àáfà
wọ́n ní wọ́n fún yín ní time kẹ́ lọ reverse gbogbo policy tẹ́ ẹ̀ ṣe nínú government yín as a president reverse policy yín wọ́n ní ìjọba yín is a gunner wọ́n ló ti lọ fà kẹ́ lọ rọ́kúnlé ẹ̀ráyé bàbá Tinubu alpha mi ní sọ pé all market ǹjẹ́ mo yẹ láti ìgbà tẹ́tí débẹ̀ yẹn láti pariwo ní even in western world Trump tán kó gbogbo ẹrù wọn báyìí tán náà withdraw wọn bá Nàìjíríà jà mọ́ wọn jà fún Nàìjíríà mọ́ wọ́n ti withdraw ọmọ ogun wọn ti withdraw ọmọ ogun wọ́n ti padà sí Amẹ́ríkà kí ló ṣẹlẹ̀ àmọ́ ìjọba Trump gan sọ fún President Bola Ahmed Tinubu wípé kó arrest Gumi ṣùgbọ́n ìwọ orí omi ti pọ̀jọ kà lọ wípé ó lójú nǹkan tí president Nàìjíríà tó lè ṣe ó láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbúdọ̀ no matter what anything ìdè òfin Nàìjíríà ò lè bà wọ́n láéláé tó ráwọn gangan ní Nàìjíríà tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ Gumi jẹ́ ìkan lára wọn. Ǹjẹ́ o ti ever rí ọjọ́ kan kí Sheikh Ahmad Gumi head of terrorists in Nigeria kó bọ́ síta kó wá sọ̀rọ̀ kó múra kankan lórí àbí kó mú idea kankan wá tó máa mú positive thing wá sí inú Nigeria tí Nigeria citizen tá máa benefit from it? Ǹjẹ́ o ti rí leader kan láti northern part of Nigeria tó grant interview or anywhere tó ń sọ̀rọ̀ nípa ìtẹ̀síwájú Nigeria? It is just only one thing ní gbogbo àwọn both the leaders and now that the religious leaders the jihadist leaders elders the political stakeholder and every one of them in the northern part one thing tẹ́mi máa rí inú gbogbo interview wọn òun ni ọ̀rọ̀ terrorism bẹ́ẹ̀ ṣe máa ṣe terrorism bẹ́ẹ̀ ṣe máa pamper wọn bẹ́ẹ̀ ṣe máa bẹ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe gbúdọ̀ declare wọn as a terrorist anything apart from terrorism ìjó tún ní anything torí tó ń jáde látẹnu northern leaders and elders lórí ọ̀rọ̀ Nàìjíríà nothing. Every other country tó wà láyé wọ́n á jókòó wọ́n á mú idea wá igbó òkè bóyá tá a bá try eléyìí bóyá move Nigeria forward bóyá Nigeria citizens they go to be benefited from all this positive something or whatever. No, kò jáde láti north rí. Okay, ṣé o ti rí ni ṣé northern leaders and elders ó ti rí kó grant interview lọ́jọ́ kan rí kó sọ wípé economically o this is the idea o tó ń mú wá. No, educationally o nǹkan báyìí nǹkan hard mọ́ curriculum wọn àbí ìgbẹ̀rẹ̀ educational sector wa o. Health issue ṣé o ti rí any head of any northern leaders and elders kọ́kọ́ grant interview pé health wise o there are some things that we are lacking o we have to add more of this and that and go this way and that so that ó máa improve. No, ṣé kì í ṣe wípé ọ̀rọ̀ terrorism bí federal government ò ṣe ní right láti arrest bandit bí federal government ò ṣe gbúdọ̀ ṣe kí ni declare bandit tó ń jíyàn gbé tó ń gé orí èèyàn tó ń gba ransom tá tó pa wọ́n bí wọ́n ṣe gbúdọ̀ declare wọn ní terrorist bí federal government ò gbúdọ̀ ṣe arrest terrorist wọ́n ní láti arrest òye tó bá sọ wípé òun ò ṣe mọ́ kọ́kọ́ wọn lọ sí rehab bọ́n ṣe gbúdọ̀ máa fún wọn ní monthly salary. Àwọn northern governors bí wọ́n ṣe máa bọ́ síta another thing nǹkan ẹyọkan péré no méjì òun ni northern governors both the past and the present tí wọ́n máa offer Nigeria. Ẹ̀rí wọn nínú kọ́bọ̀ síta kọ́ láwọn ṣe mass wedding wọ́n fẹ́ ná 5 billion naira fún mass wedding. Ìkejì wàá rí wọn wá ní àwọn terrorists o wọ́n ti kó wọn dé láti rehabilitation o kí federal government kókó kakí sí wọn lọ́rùn kí society kàdé welcome wọn padà pé ẹni rẹ ẹ káàbọ̀ lẹ́yìn ìgbà tó tẹ pápápápápá tó ti pa a lot of innocent soul gbogbo àwọn innocent soul tó pa gbogbo nǹkan tó ń bàjẹ́ yẹn ó ti lọ nìyẹn àwọn yẹn kò kú dànù ṣáánú justice wọ́n kò wáyé ayé asán. Ṣùgbọ́n terrorist o wọ́n tún welcome ẹ̀ padà pé customer dáadáa Nigeria citizen tí ò bá níṣẹ́ ó yẹ kó níye tó máa fún wọn níbi tí Ọlọ́run kẹ́ Nigeria dé in every part kò sí pàtì kankan ní Nigeria tí Ọlọ́run ò fún ní mineral resources tó wà òkè. Ṣùgbọ́n owó tó yẹ kó máa fún Nigeria citizen innocent citizen terrorist ni monthly 50,000 naira òun náà ń fún wọn àbó tí ìgbọ́nu fídíò ni. Bóyá ń lọ nìyẹn the same set of people yìí kò wọ́n ní any idea kò sí idea ire kan tó wá látọ̀dọ̀ Kaba tó wá látọ̀dọ̀ any part of ní northern part of Nigeria. Gbogbo leaders tó wà ńbẹ̀ pátápátá the religious leader the political stakeholder all of them they have nothing. Ọpọlọ bábù
wèrè plenty nǹkan burúkú òun nìkan ni wọ́n wà lé lórí terrorist nìkan ni ẹni ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ àti governor àti political leader àti senator wọn minister ni o religious leader even bàbá wọn pátápátá sultan ó lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ kan lẹ́nu wọn ju terrorist don't beat them one Nigeria is not negotiable kò sí kankan ẹ wá béèrè lọ́wọ́ wọn one Nigeria is not negotiable kí ni nǹkan tí wọ́n fi contribute one Nigeria is not negotiable yẹn tó fi remain the same today tó fi remain àwa south àwa là ń contribute tá à ń ṣiṣẹ́ everything about Nigeria ìwọ̀nba orúkọ rẹ̀ tí Nigeria bá ṣe ní abroad àwa south là ń promote ẹ̀ kí ni náà ti ń promote terrorist jihadists. This is the only thing they have to offer the whole Nigeria. Yet, àwọn náà máa bọ́ síta one Nigeria is not negotiable. Shey you see what they are offering Nigeria? Wọ́n ní kí bàbá Tinubu kó lọ ṣe kí ni? Kó lọ change policy yẹn. Kó lọ revise the policy yẹn àìjẹ́bẹ̀. Kó gbàgbé pé anything. Kó lọ rákòó ní. Ṣètìrí, àná nìkan ni mo gbé kan jáde. Tọ́lá àwọn ti ṣetán láti wọ street. Ẹ̀rọ pé wọ́n bá bàbá Tinubu ṣeré wọ́n bá bàbá Tinubu ṣeré tó tẹ̀lé mi wá wo fídíò ilé. fọ́ọ̀kì tó lè mú ṣìrìkì gbogbo ẹlẹ́bọ ẹ máa pa wọ́n lọ. haythu wajadtumuhum. ibi ẹ bá ka mọ́ ni ẹ pa sí. wakhuduhum. ẹ mú wọn ẹ gbá wọn mú ẹ jẹ wọn kùtù wọn ẹ gbá wọn mú ẹ kì wọn mọ́lẹ̀ ẹ dè wọn mọ́lẹ̀. wahsuruhum. ẹ sé wọn mọ́lẹ̀ ẹ má jẹ́ wọn orí bi jáde. waq'udu lahum kulla marsad. tọ́ gbogbo ibi tí wọ́n bá máa gbà kọjá ẹ dènà dè wọn. فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة. àwọn wọn ní kí wọn máa pa àwọn ẹlẹ́bọ àbí kọ́dà yìí pa lásán kọ́ wọn ní tẹ ẹ bá mú ẹ kì í gíra ẹ mú kú mu abẹ́ kọ́ bẹ́ẹ̀ kẹ́ lásán kọ́ gangan ẹ ṣe mọ́lẹ̀ ẹ má jẹ́ ọ̀sẹ̀ kínní kọ́dà kì í tó bá jáde nù wọn ẹ máa dẹ́bu ẹ̀ sí gbogbo kọ́ náà abẹ́ ẹ̀kọ́ ni wọ́n ti sòdúró làwọn wákà òdúró làwọn kó lamari sàdé gbogbo bí wọ́n bá gọ́sí ẹ lọ́dún de wọn bẹ́ẹ̀ ẹ máa gbọ́n tó parí ayé àwọn ọlọ́run wọ́n ní wa in tabu. fa in tabu. tí wọ́n bá wá túbá. wa aqamu ssalah. tí wọ́n bá wá ń kírun. wa atawu zakah. tí wọ́n bá wá ń yọ sàká. fa khallu sabilahum. ẹ tún wọn lẹ jẹ wọn ma lọ láàfin àgbà náà. inna Allaha ghafur. wọ́n fẹ́ ká máa ṣẹ̀sìn kí wọ́n máa pa wá wọ́n ti mọ̀ pé tí ó gbọ́ bá ti ń kírun tá a bá ti lọ sọ́ọ̀sì táàsì gẹ́gẹ́ táàsì òògùn mọ́ wọ́n bá wá wọlé sí wa lára wọ́n wá fẹ́sì lù wá jìbìtì ní pásítọ̀ olè àbá olè jìbìtì ń gbogbo ẹ̀ ẹjọ́ padà di ẹ̀bọ wa olè ní gbogbo ẹ̀ ẹ padà sí di ẹ̀bọ ẹ̀bọ ló lè gbà wá Fúlàní pa wá Fúlàní pa wá àwọn Fúlàní pa wá Fúlàní pa wá. ṣe rí nǹkan tí ilẹ̀ Yorùbá dà ṣe ti rí nǹkan tó sọ ilẹ̀ Yorùbá dì pípa yìí ni ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin gọ́fúnà sí wa kí ló ń ṣẹlẹ̀ ṣé nǹkan ti ṣẹlẹ̀ ni ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó ti torí yín bàjẹ́ kò wá sí nǹkan tẹ́ wúlò fún kò àárí ìwúlò yín gbogbo yín nǹkan ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìn ni ẹ̀yin èèyàn mi ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìn ni mo ní ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìn ìwọ àtẹ̀mí ń pariwo láti bí ọdún tó ti pẹ́ sẹ́yìn wípé a ò gbúdọ̀ jẹjẹsìn nílẹ̀ Yorùbá ogun máa dé ọmọ ìyá kan náà ni wá ẹ jọ̀ọ́ ṣé àwọn gọ́fúnà ẹ̀yin aráàlú ẹ̀ kì í bá àwọn tó súnmọ́ gọ́fúnà ẹ̀ kì í bá wa ṣí irú àwọn fídíò yìí kó dé ọ̀dọ̀ àwọn gọ́fúnà sí ni ṣé kò kí ń dọ́dọ̀ àwọn àgbààgbà ilẹ̀ ikú òótù àjíire ni torí kò yé mi gbogbo àti ọdún tó ti ń ṣoríṣiríṣi lórí ọ̀rọ̀ wá sí pípa ṣé ìgbà tẹ́ bá ti wá pa gbogbo àwọn ọmọ kó òótù àjíire ilẹ̀ Yorùbá tẹ́ bá ti pa wá tán ẹ wá lọ kó Fúlàní àti màálù ṣáwọn lẹ máa kó sí mosque torí ọ̀rọ̀ yóò yé mi mọ́ ẹ̀yin èèyàn ṣàánú mi báwo la ṣe bára wa níbi tá a bára wa yìí báwo lèèyàn ṣe máa bọ́ síta tó máa lóun fẹ́ ṣe wáàsí ó fẹ́ rọ́ wáàsí ó fẹ́ preach ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Allah ó dẹ̀ fẹ́ káwọn èèyàn kan accept religion yẹn ẹ̀dẹ̀ máa bọ́ síta ẹ máa ní ẹ̀sìn àlàáfíà ni ẹjọ́ pẹ̀lú ìwọ̀nba tó jáde lẹ́nu máa yìí sìn nǹkan tó jẹ́ àlàáfíà tó jáde ń bẹ̀dà because ẹni pé kó lọ pa ẹlẹ́bọ yet
ní Saudi Arabia a gbọ́ wípé òkúta ni gbogbo yín máa ń sanwó tẹ́ máa lọ forí kàn bẹ́ẹ̀ tẹ́ máa fọwọ́ bà tẹ́ máa ń sìn bẹ́ẹ̀ tẹ́ ń gbàdúrà sí òkúta lásánlásán. Yet àwọn tó lọ sétí odò tó lọ ń gbàdúrà bẹ́ẹ̀ ẹlẹ́lẹ́bọ ni wọ́n. Kí ni ká wá pe ẹ̀yin? Kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ yẹn èèyàn mi? Ó ti wá dogun wípé kò wá sí preaching kankan, kò sí ọ̀rọ̀ wáàsí kan re tó wá ń jáde lẹ́nu wọn nínú ẹ̀sìn àlàáfíà tó pè fún wa ju wípé pípa ni ẹ pa wọ́n ẹ pa wọ́n ẹ pa wọ́n. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́? Báwo la ṣe débí? A dẹ̀ pariwo títí tí wípé invite gbogbo àwọn òsì ń wèrè tó ti ya wèrè tó ti ya dìgbòlugi láàrin wa. Àwọn ilé máa bẹ̀rẹ̀ jihadi ṣe bẹ́ẹ̀ tí ń gbọ́ wípé wọ́n ti ránṣẹ́ sí àwọn jihadis ní north wípé kọ́ máa bọ̀ nílẹ̀ Yorùbá tí ò bá ṣe wípé ariwo tí ìwà tèmi pa kò ń ṣe nǹkan tá à ń sọ yìí làbá máa sọ. Wọ́n ti bẹ̀rẹ̀ jihadis burúkú irú àwọn Gúmi Oníbẹ̀ Ìwó, irú àwọn Gúmi Olúwo, ẹ wo Gúmi eléyìí náà báyìí sí. Ẹ wo Gúmi olórí burúkú kí lè fi yàtọ̀ sí Gúmi, kí ló fi yàtọ̀ sí àwọn terrorists, àwọn bandits tó ń jíyàn gbé tí wọ́n pa àwọn èèyàn. Báwo ni máa olórí burúkú má ṣàǹfààní wèrè yìí? Báwo ló ṣe yàtọ̀ sí àwọn tó jí àwọn ọmọ wa gbé lóyún Ògbómọ̀ṣọ́ lọ́yọ́ state tí wọ́n gé orí Mr. Oyedokun? Báwo ló fi yàtọ̀ sí wọn? Ẹ rí bí gbogbo ọmọ ṣe máa ń di ẹ̀hànnà rẹ o. Ẹ dẹ̀ wò wípé eléyìí báyìí ò ti ya wèrè pẹ̀lẹ́sìn. Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe mùsùlùmí tí ọ̀rọ̀ yé yín, ẹ̀mí inú ẹ̀ máa bọ́ síta kẹ́ máa condemn irú àwọn nǹkan báyìí. Táwọn èèyàn bá wá bọ́ síta lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀sìn mùsùlùmí ṣépè àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ò ṣe bí wèrè bíi ti báyìí, inú á máa bí yín àbí ẹ̀yin náà wò ọmọ sàn ló ń kó pópó báyà ẹ̀ àti bàbá ẹ̀. Ẹ̀yin náà kí lẹ fẹ́? Anybody tó bá gbọ́ fídíò yìí kí lẹ fẹ́ kí wọ́n sọ lórí fídíò yìí? Ní ìlú tó lọ́ba tó níjó yìí níbi tẹ́tí tí wọ́n pọ̀ ti ya wèrè tó bá lọ sọ́jà tó fẹ́ lọ ra ọjà tó fẹ́ ra oúnjẹ wọ́n fẹ́ ra ta wọ́n fẹ́ ra tomatoes wọ́n fẹ́ ra magí ẹja ẹran everything tó máa jẹ wọn kì í béèrè láàrin ọjà òṣèlébọ nìyẹn o. Anyway tó bá ti láìkì tẹ́mi wọ́n darí wọn sí tó ń jẹ yẹn tí ìnáwó òun náà ti ń rà o. Tó bá fẹ́ dọ́jà tó fẹ́ raṣọ ṣọ́ máa ń béèrè ṣé mùsùlùmí ni ẹ́? Gbogbo everything tó máa ń ṣe pátápátá wọn kì í béèrè ṣẹlẹ́bọ ni o. Ṣùgbọ́n tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ wá sí orí burúkú ọmọ àlè ẹranko lásánlásán òpònú àgbàlagbà afọ́fúgbémọ olóbùkú èpè ló máa pa ẹ́. Ìgbà yẹn náà máa ń rántí ẹlẹ́bọ. Ẹ lọ sin òkúta ẹ mú owó iyebíye ọ̀pọ̀lọpọ̀ á lọ kú síbẹ̀. Òkú ẹ̀ ò tún ní wá sí Nàìjíríà padà. Àṣẹ bá ń rí fídíò gbogbo yín bẹ ṣe ń jìyà tẹ́ máa sùn sórí